there this thing bí woman ṣe máa ń lá òbò tiẹ̀ kò lábẹ́ yẹn ṣe máa ń la yẹn wọ́n á la báyìí wọ́n á la tó bá débi dòun wọ́n á fà mẹ́nu pọ́n fà síríìtì. So Ogbanutan reality show, please subscribe. Thank you for watching. A jẹun tán mo wá ní kí n relax mo wá relax mo gbé orí síbi ibi sofa yẹn náà ni mo relax mo kàn ní pẹ́ ní kọ́kọ́ fa pint yẹn báyìí wọ́n jẹ́ bẹ̀rẹ̀ sí ń lá mi lóbò wọ́n bẹ̀rẹ̀ sí ń lá gidi gan tó bá ti ṣe rí there this thing bí woman ṣe máa ń lá òbò tiẹ̀ kò lábẹ́ yẹn ṣe máa ń la yẹn wọ́n á la báyìí wọ́n á la tó bá débi dòun wọ́n á fà mẹ́nu pọ́n fà síríìtì. So that thing is ó ń worí òun ó ní àti ṣe mi náà lè ṣe hàn kan mọ́ gbogbo ìyá tán ni wọ́n ṣe gbé mi nìyẹn wọ́n jókòó síwájú mi wọ́n wá gbé òbò òun sẹ́nu wọ́n bẹ̀rẹ̀ sí ń la wọ́n bẹ̀rẹ̀ sí ń mú wọ́n bẹ̀rẹ̀ sí ń la ó lóun dẹ̀ ní dọ́ bó kì í ṣe dọ́ tó tóbi náà wọ́n la wọ́n mú nígbà tó wọ́n mú la tọ́tọ́ mú tó wọ́n ní wọ́n mú tó pé òun dẹ́sẹ̀ òun ṣèkò ẹ̀ṣẹ̀ òun gbọ̀n báyìí tó òun dàgbà tó òun wá dà tán ẹ̀ṣẹ̀ wàá mú un wọ́n á ní pé ìsìnà wọn mọ̀ pé enjoy ní báyìí òun ní òkè wọ́n ṣe wàá bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n wá kiss òun ó ní this woman ó ní woman yẹn neat débi pé bó ṣe ń kiss òun báyìí but at first òun ò feel comfortable gbogbo àti wọn máa ṣe gbẹ fún òun ti feel comfortable àwọn kọ́kọ́ jètè nù tí ẹ bá gbẹnu sí wọn ní gbogbo ọrùn báyìí wọn kì í mú àwọn máa mú wọn máa ń tàtán síbẹ̀ ni ó mú ètè mi mú anywhere lámi ló bò ṣe gbogbo ẹ̀ àti ṣeun nígbà tí wọ́n ṣe yẹn tó báyìí wọ́n á ní kí n jẹ́ ká wọlé àwa wọlé nígbà tá a wọlé wọ́n á mú àwọn kankan jáde àwọn ìyàwó kó rọ́bà ni wọ́n wá ní pé kí n wò pé ṣé ọkùnrin kankan ti lò fún mi rí mo wá ní rárá wọ́n wá ní òkè àwọn máa lò fún mi pé kí ni kọ́ so wọ́n ṣe insight ẹ̀ sí oníbọ̀ṣe mu lọ́wọ́ wọ́n insight orí mi náà wọ́n wà lórí òun ni o wọ́n dẹ̀ géèdì bẹ́ẹ̀ ni pé àwọn ni wọ́n ń bóun lájọṣepọ̀ ní pé òun fẹ́ lè sọ pé kóun wò àbí wọ́n ti nǹkan bọ̀ àbí wọ́n ló kó lẹ́gbẹ̀ẹ́ òbò ni but wọ́n ló kó lẹ́gbẹ̀ẹ́ òbò. Ẹ káàbọ̀ sórí ètò Ogbanutan reality show Olúwaṣeun Àkànjí ló kọ mi. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa woman to woman tí mo sọ wípé àǹtí tí mo lọ bá wọn ṣiṣẹ́ tó introduce mi bí obìnrin àti obìnrin ṣe jọ ní àjọṣepọ̀ tí àbúrò wọn padà fẹ́ mi àwọn ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe pàdé bó ṣe introduce mi sí nǹkan tí àjọ ṣe. Please subscribe subscribe sórí YouTube channel Ogbanutan reality show Ogbanutan TV nǹkan kan náà ni ẹ subscribe sí ibẹ̀ ẹ follow wa lórí Instagram okay no problem. ó ní àwọn bẹ̀rẹ̀ sí ṣeré pa wọ́n fi bí wọ́n ṣeré pa ó ṣe gbogbo ẹ̀ ìgbà táwọn ṣe yẹn tán bá ní òkè pé káwọn wá lọ drop mi òun bá wẹ̀ ìgbà tó ń wẹ̀ òun lọ ìgbà tó ń wọnú mọ́tò wọ́n lọ drop òun ìgbà tó ń drop òun bó ṣe ń lọ sílé tó ń ṣe ń lọ nínú mọ́tò yẹn èrò ọkọ̀ òun ó lágbára pé kí lòun ṣe tán ní sí iná òun wáyé ìtara òun gan wọ́n ṣáà drop òun wọ́n tó send owó sóhun wọ́n yẹ pé 70,000 àbí kọ̀ọ̀kan náà fóun bọ̀kọ́rùn tó lọ́n tó fóun láwọn pints kan pé àwọn orú àwọn pints táwọn máa láì tẹ̀lé yìí kó máa wọ̀ káwọn lè máa láìkẹ́ nídìí ẹ̀ òun dẹ̀ nídìí wọ́n sọ pé ẹ ṣe mà wọ́n ṣáà drop wọn wà lẹ́yìn tí wọn gbà tó wọn bẹ pé wọ́n fún wọn pé kí ni gbogbo eléyìí báyìí kí ni gbogbo eléyìí táwọn tóun ṣe báyìí torí Ọlọ́run onífóònù òun kọ̀ dùn ni pínpín mẹ́sẹ̀gì wọlé gbà tó máa rí òun àti wọn ni but ojú àwọn òun àti ṣeun òun àti wọn ni gbogbo táwọn ṣe nínú bedroom ìtàwọn padà lọ ṣe nínú yàrá táwọn ti lọ ṣe yẹn gbogbo ẹ̀ pátá ló wà ń bẹ àwọn ojú àwọn wọn sọ ti yé yín but ara wọn pọ̀ ojú wọn wọ́n rò pé wọn kò sọ wọn pé àṣẹ ìríkọ̀dọ̀ òun ni wọ́n ní ṣe bí mi náà wà ń bẹ ṣojú mi hàn ni just like anytime tó bá ti miss me you can be watching it ní ṣógun ò ti rógò báyìí bóun sì passport sórí fóònù òun nìyẹn ó ní àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lọ àwọn lọ́ọ̀jì rí jókòó táwọn lọ́ọ̀jì fáwọn ṣe dé lọ́ọ̀jì wọ́n tẹ̀ ti wà ń bẹ̀
òun á débẹ̀ òun gbé uber débẹ̀ wọ́n ní kó máa wọ mọ́tò káàkiri kó ń gbé uber òun dẹ́ gbé uber débẹ̀ tàtún débẹ̀ wọ́n ní káwọn òun wọlé wọ́n ní bí òun ṣe wọlé síbẹ̀ wọ́n dẹ̀ sọ fún tóun bá sí ń bọ̀ kó máa wọ ṣòkòtò àtẹ̀wá o pé kóun méṣọ pé òun dẹ̀ máa wọ skirt àtẹ̀wá pé gown short gown ni kóun wọ̀ wá so òun lọ ra short gown tó máa wọ̀ àwọn tíjọ́ ń ṣe ó ti máa wọn lára in fact gómìnà wà ní ọ́fíìsì wọn gbà mí ìgbọ̀nsẹ̀ gan àwọn máa ní kóun wọlé tó máa wọ ní ọ́fíìsì wọn báyìí àwọn máa mú ètè mètò wọn máa tẹ òyìn òun wọn máa mú òyìn òun wọn máa mú òyìn òun tó bá ti wọn máa mú òyìn òun báyìí bá ti mú òyìn òun tó ń wà òkè wọn lè fọwọ́ kàn òun ní òbò díẹ̀ kọ́kọ́ fọwọ́ gbà òun lóbò díẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọn ni okay kàgbó náà òun dẹ̀ máa lọ ó ti àwọn jọ ń ṣe bẹ́ẹ̀ ó ní so but òun ò àwọn náà máa ń sábà ṣe fóun òun ò tí ì ṣe fún wọn àwọn náà máa ń láwọn lóbò gidi gan but òun ò tí ì ṣe fún wọn so ọjọ́ yìí àwọn alọ́jì táwọn kan máa dúkọ́ lọ́jì so short gown ló ń wọ̀ so bóun ṣe dé bá kọ́ oh wow you are beautiful ó kọ́ ni thank you wọ́n á ní okay èní yìí gbogbo táwọn ti ń ṣe fún ẹ ìwọ ló máa ṣe fáwọn wọ́n á ní wọ́n á ní okay má wọrí bó ṣe gbé kíní drink ṣe jáde ni wọ́n bá ní let's drink àwọn bá jọ ń drink àwọn tí wà nínú pint àti bra o àwọn náà sọ pint àti bra àwọn pint g-string pint yẹn wọ́n náà bá jọ mú wọ́n ní wọ́n mú òun náà mú wọ́n mú òun náà mú bàtà àwọn jọ mú òun ti wá tẹ bá rí wọn ti wà pé òun ti wà okay òun tó wà tipsy díẹ̀ wọ́n wá ní okay you are going to enjoy it now wọ́n wá ní kí ni òun máa ṣe wọ́n ní gbogbo àwọn ṣe máa ṣe sí kó wá ṣe fún òun wọ́n ní òun á mú wọn òun náà wá ní kó sùn wọ́n sùn sórí bẹ́ẹ̀dì òun á mú ẹnu wọn bẹ́ẹ̀ ṣiṣẹ́ lé wọn dára ó ní wọ́n ti wẹ̀ dáadáa ó ní òun á mú ahọ́n tòun òun á fi dí wọn nílé ẹ̀mí tó ti ń yàgbẹ́ so ti yé bẹ́ẹ̀ kò dẹ̀ síbi tóun ti kọ́ òun lọ gógùn òun náà rí òun lọ sáwọn sáìtì tó ti máa wo orúkọ bẹ́ẹ̀ yẹn òun lọ wò ó bẹ́ẹ̀ lòun ti rí so òun á fi ahọ́n òun á fi dí wọn nílé ibi tó ti ní ilé mi láti yàgbẹ́ òun fi dí báyìí òun láti bí ahọ́n yẹn ibi ilé mi yẹn lòun ti máa gbé wá síbi òwò wọn kàn ní pé hey stop pé ibo lòun ti kọ́ yẹn wá sọ pé pé ṣé òun náà òun kọ́ láti bẹ̀rẹ̀ ní thank you wọ́n ní pé wọ́n sọ pé ṣé wọ́n enjoy ẹ̀ wọ́n ní àwọn there is one thing about àwọn woman to woman yìí wọ́n ní kò sí they talk wọ́n máa ń jẹ́ bára wọn sọ̀rọ̀ pé do you enjoy it do you do this kò sí pé bí one side it has never been one side enjoyment wọ́n ní ọkàn ní okay àwọn enjoy ní àwọn ṣìgbà kan so àwọn wá fún wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní dọ́gbọ́n ó tó pé gbàmí gan táwọn máa ń fi òbò lu òbò ìdán wọn máa ń wọnú ìdán wọn máa ń jẹ́ kóun dà tó pé wọ́n máa fi dán máa dó òun táwọn máa dúró àwọn bí ọkùnrin àtobìnrin tí àwọn dẹ̀ máa dà wọ́n ní so òun ṣáà gbé wọn débẹ̀ òun kìsì wọn òun mọyán wọn òun fi kíní rọ́bà yẹn dó wọn òun ṣe gbé àwọn gbéra wọn débẹ̀ wọ́n náà ti ṣeun pé alọ́jù tó yẹ kó máa lọ́jù ní ẹ̀ṣọ́ abẹ́rẹ́ sí lọ́jù tílẹ̀ máa fi mọ́ náà ṣeré pa o tó ká máa gbéra wa débẹ̀ a dẹ̀ máa dà kódà gan ẹni tó máa da mi máa da omi àwọn máa dà àwọn máa ṣe gbẹ ọ̀nà ìgbà yẹn wá níjọ́ kan àbúrò wọn wá sí ibi iṣẹ́ yẹn wọ́n ràn wá àwọn ò wá bó ṣe wá wọ́n ní ó kò sọ pé bó ṣe òun ní níkẹ̀ wọ́n ní my sister used to talk about you wọ́n ní thank you wọ́n ní can I have your number wọ́n á pè number wọ́n wá fún ó wá lọ ìgbà tó wá di next time táwọn àǹtí àjò ní ẹ̀ máa jọ ríra padà òun wá sọ fún wọn pé àbúrò yín gba nọ́mbà mi o àjọ máa ti ń chat láti jọ ọmọ bá mi sọ̀rọ̀ ó máa ń kí mi o pé but of recent sọ pé òun like mi wọ́n ní àbúrò àwọn yẹn pé èmi tó sọ fún wọn pé I'm not interested wọ́n ní why you not interested àbúrò yín náà àbúrò mi fẹ́ àìṣe ò ní marry ni máa marry but not your no o lè fẹ́ àbúrò mi ní kó má fẹ́ àbúrò mi mo ṣe máa ní kó má marry now ó ní wọ́n sọ pé okay in fact èmi gan máa fẹ́ ní sin àbúrò mi ló máa fẹ́ kí n jẹ́ type ó lóun wá sọ fún wọn pé lòun ní okay àbúrò náà as làbúrò ló yẹ kó máa béèrè wọ́n ṣáà ṣe bẹ́ẹ̀ wọ́n ní bábúrò ẹ̀ ṣáà disturb òun ṣáà lọ pé òun máa fẹ́ àbúrò ẹ̀ àti ṣeun òun sọ pé okay àwọn ọjọ́ sọ̀rọ̀ táìmù yẹn òun ṣe tán lẹ́ǹdì búmọ̀ yìí ló bọ̀ òun ṣe tó fi wọ hnd tó ń fi ṣe tán lẹ́ hnd so ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ń serve tó ń bá ti service dé àwọn máa ṣe wedding so òun ti ń fàbúrò ẹ̀ táìmù tó ń fàbúrò ẹ̀ gan òun ṣì máa lọ rí búmọ̀ yẹn táwọn máa ń ríra táwọn ọjọ́ máa ń lájọṣepọ̀ dáadáa wọ́n láti ṣeun fast forward o òun di ìyàwó
òun díyàwó wọ́n sọ fún òun pé táìmì ní ìsìn báyìí kó má ti lóyún o wọ́n ní kó má ti lóyún ibi tí báwo wọ́n ní ẹ̀nà ṣé bó ṣe wedding má ti lóyún náà ní òun ti gbọ́ ó ní oṣù kìíní oṣù kejì ọ̀tọ́pọ̀ 6 months ọkọ òun béèrè pé kí ló ṣẹlẹ̀ òun ní àkọsí nǹkan kan náà pé ṣebí káwọn kọ́ enjoy ara wọn fọ́dún kan lọ́kọ ní wáì tó bá bímọ máa enjoy ara wa náà àti ṣeun bí ṣáà lóyún gbà tí mo lóyún bí ẹ̀gbọ́n ọkọ mi ṣe ń bínú nìyẹn àti àdùnní pé yá ìwò gẹ̀bẹ̀lẹ̀ àtẹ̀síàdé ẹ̀jọ́ yìí rí pé ó ti wá mú wọn lára tí wọ́n bá wá sọ́dọ̀ wa báyìí tó wá sọ́dọ̀ wa tó ń wá sí ilé wa tó wá kí mi àtọkọ mi wọ́n máa ń wá dáadáa òun náà dẹ̀ máa ń lọ bẹ̀ tó wá kí wa báyìí wọ́n máa sáàrùn ọkọ mi iṣẹ́ ni tó bá ti ránṣẹ́ báyìí wọ́n máa tìka bọ̀ òun ló bò ní wọ́n máa tìka wọ́n máa fíńkà òun gidi tó bí ẹni pé wọ́n sọ pé stop ó kí ni kò wọ́n máa sáàrùn ọkọ òun ṣẹ́ tíá ni wọ́n máa sáàrùn ṣẹ́ tíá ni torí òun ti kúrò níbi iṣẹ́ wọn òun ò ní time láti òun ti ní small supermarket náà níta òun ti ta provision òun ti ní shop nítòsí ibi tí àwọn máa rí sí wọ́n ṣàwọn ọkọ̀ òun ṣẹ́ẹ̀dì wọ́n sọ pé kéde ká stop kò ṣe kó bí kò dùn mọ́ òun náà o bọ́ ẹ mọ̀ nǹkan tóun ṣe òun ṣe fún pé nǹkan tó ń fún òun àti gbogbo support àti help lòun fi ń ṣe ń tòun kò ṣe kó bí òun ṣe fún pé nǹkan tó wù ú lọ́kàn láti ṣe wọ́n sọ pé kéde káwọn stop kí nígbà fìnnà wá pé àwọn ò lè stop o pé àwọn love ẹ̀gàn àwọn ò lè stop bó ń ṣe lóyún nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ń bí nìyẹn pé báwo ló ń ṣe máa lóyún àfi kó ń ṣẹ́yún òun ní ẹ̀yin ti bímọ méjì tí kí mi má bímọ ni àwọn yín ló ti dàgbà yìí ọkọ mi dẹ̀dùn pé kí n lóyún òun ò ní ṣẹ́yún yìí o òun máa bí ni òun ò ní ṣẹ́yún yìí wọ́n ní tó bá ti ṣẹ́yún yẹn so you can't even wait for 1 year àyájọ́ nǹkan táwọn ti ṣe fún ẹ nílé ayé yìí kìíní kan ìgbà kan wọ́n ṣàbóhùn jà bó ṣe fọ́kọ̀ òun yẹn pé ìyàwó ẹ̀ ti tètè lóyún náà ó yẹ kẹ́ dúró at least kẹ́ enjoy ara yín fọ́dún méjì ọkọ wọn sọ pé rárá o pé òun náà sọ pé ọdún kan káwọn enjoy ara wọn fọ́dún kan òun náà sọ pé rárá àfi pé lóyún o person go get ó ní wọn ti marry for 6 months wọ́n ti pé bá àtọ̀hún ò dọ́mọ àbí pé inú ilé ọmọ rẹ̀ ò lè gbọ́ ọmọ ó wá ń lo nǹkan pé torí kò fẹ́ lóyún ó ń prevent ara ẹ̀ so I've told her so ó yẹ ti lóyún nìsí we give glory to God wọ́n ní àwọn òní kó má lóyún bọ̀gá táwọn sọ náà ni wípé ẹ wo ẹ má sọ nǹkan kan ó ti lóyún ní ẹ̀kọ́ náà sọ kàtà yàtọ̀ láfíà ó ní ó dẹ̀ máa ń support ọkọ̀ òun oníṣẹ́ tiẹ̀ gidi tó ń ṣe government worker náà lòun náà bọ̀ kò ṣe àwọn government worker kìíní àwọn tó pé àwọn government worker tọ́lọ́hún jẹ́ kí wọ́n rí jẹ nídìí iṣẹ́ government ni ó ní ọkọ̀ òun ṣà ń ṣe iṣẹ́ ẹ̀ lọ nígbà tó dé àtòun dẹ̀ bímọ àtòun bímọ wọ́n bó ń jà ó dẹ̀ pọ̀ yẹ̀pọ̀ tó yá wọ́n parí ìjà pẹ̀lú òun wọ́n máa ń kí òun wọ́n máa ń sọ pé tó máa ti bímọ kìíní kan òun jẹ́ sọ pé ókè òun ti gbọ́ ó náà ti ṣe òun ẹ̀gbọ́n ọkọ òun nígbà tó ń bímọ tó mọ̀ pé 6 months ìgbà tó ń bímọ ló gbọ́ wọn kí wọn táwọn ṣe kó mọ̀ tó ń ṣe pé òun ló gbọ́ wọn kí wọn pé wọ́n ṣe ọkùnrin ló dẹ̀ bí ó ní so wọn á kí wọn ṣe wọn dà òun bọ́kọ wọn náà léńjọ́ náà everybody wà happy òun padà sílé àwọn ọ̀tọ́ ń pé 6 months wọ́n ṣe pé oúnjẹ ni pé àwọn fẹ́ rí òun wọn á ní ẹni tó lóun fẹ́ rí òun yìí ṣé pé ká nǹkan tóun rò náà fẹ́ ṣe fún òun olóhùn àlọ́wọ́ tóun débẹ̀ wọ́n sáré fún un pé o ti gbàgbé mi o ti bí mo ní ìṣó gbàgbé àwọn kíníkan ṣé o mọ feelings táwọn ní wọ́n ṣẹ̀ bímọ ni kó jẹ́ kó ọmọ yẹn dàgbà kó ọmọ dàgbà bí ti báwo ọmọ ò disturb wà náà ẹ̀yìn tí pé àwọn fẹ́ tèsì ọyàn ọlọ́mọ ní àṣewé náà bímọ rí ló tẹ̀ tèsì ọyàn ọlọ́mọ yín ní pé wípé it's like o ní interest nínú àwọn ọmọ ẹ má wọrí mi ní interest nínú yín mọ́ mi ì ṣe mọ́ as far as I'm concerned mi ò fẹ́ ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn mọ́ bí wọ́n máa ṣe bẹ̀rẹ̀ ni pé o fẹ́ ṣe kí ni mọ́ o tó bẹ́ẹ̀ is it because mo kí wọ́n bọ́ ṣe bẹ̀rẹ̀ wà láìpẹ́ lóhun yẹn ó ní àǹtí ṣe òun ṣáà ní òun ò ṣe mọ́ lòun sọ yẹn òun ò ṣe mọ́ òun ṣáà lọlé gbà tó ń lọ wọ́n fẹjọ́ sọkọ òun pé òun bàjẹ́ òun rude sáwọn ẹni pé kí ló ṣẹlẹ̀ ọkọ wa bọ̀ ń pẹ́ ọwọ́ kí ló ṣe pẹ̀lú sísá mi sọ pé rude sáwọn òní ewo ẹbẹ no mind and jàre má dà wọn lò ọkọ ní wàá kí má dà sísá mi lò wúrọ̀ wo ló ń sọ yẹn òní wo you can't understand pírín nígbà tó dáhùn tó máa tó bí abí ọmọ máa pé bí ọdún kan àti 6 months tó ń tẹ̀ plan pé kóun bí ọyọ kan tó ń tẹ̀ lóyún ọyọ kan sí i wọ́n máa fi pé ọdún méjì àtààbọ̀ òun ti máa bímọ so that òun á lè bí nǹkan tó ń fẹ́ bí ọkọ òun kàn pé òun jọ kan ni if I meet you for that house I go kill you if you meet me for that house you go kill me wetin I do you tó fẹ́ nu kó fẹ́ kill me àsọtí send kìíní ẹ̀ sí
àwọn family mi nígbà tó máa dé ní máa play àti ṣeun ojú èmi nìkan ni wọ́n rí ń bẹ̀ nínú fídíò yẹn òun pọ̀ ju àti obìnrin kò ń ṣe sísítà ọkọ mi kò dẹ̀ ń ṣe àwọn náà sẹ́ǹdì ẹ̀ sí òun náà ṣe sẹ́ǹdì ẹ̀ sí wọn ni so wọ́n ní who send that to you na somebody send that to me kíníkan ẹni tó wà ń bẹ̀ kò ń ṣe kò sáyé ai ní ìsinyìí o ẹni tó wà ń bẹ̀ òun ṣe ọkọ sísítà kò ń ṣe ìyàwó kò ṣe ẹ̀gbọ́n ọkọ òun o ọ̀tọ̀ lẹ́ni tó wà ń bẹ̀ ó náà ti ṣeun ó ṣe pé òun ò mọ ẹni rí òun ò ṣe nǹkan báyìí kò ṣòro àmì ẹ̀bí kí ni tó wà náà ìṣẹ̀lẹ̀ pé so lesbian ní ẹgbẹ́ kan bí àǹtí ọkọ mi sọ pé ṣe fi nǹkan tó ń mọ̀ náà òun náà mọ̀ pé lesbian ni ló ń ṣe ìgbà tó máa mọ̀ sí ló ń ṣe ń bàjà òun wá bí mí léèrè èmi wá rúdù sáwọn mi ò lè sọ pé ṣe bá jọ ń ṣe ni I can't say that ariwo ọkọ mi ní rárá o I can't just ohun òkú ìyàwó tó ń fẹ́ lesbian láyéláyé ohun lè take care ọ̀rọ̀ yìí tí mo sọ fún yín wọ́n bá ní kí n gbọ́ ọmọ sílẹ̀ òun sì ti lóyún sínú òun ti lóyún mi sínú bá sọ wọn pé òun ti lóyún o kó tó ló fẹ́ lé òun lọ o òun ti lóyún o but anybody wey do this thing ọlọ́run máa punish ẹ̀ ọlọ́run máa fìyà jẹ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe pé ọkọ òun tó kókò wojú òun rí kò nà òun rí ó gbá òun nígbà tí wá lọ ṣẹ́yìn yẹn ni I can't have two children from you ìwọ lesbian ni àtàntí ẹ̀ ti gbé wọn kàn bú òun ni olóhùn sọ pé òun ṣe o òun sọ pé òun ṣe o òun kò sọ pé òun ò mẹ́ni yẹn I don't know this person this is not me this is not you because òun lélẹ̀ ojú òun wà ń bẹ ẹ̀sọ́ òun aṣọ tó ń wọ́n ọjọ́ yẹn òun mọ̀ olóhùn ṣàwò ó ṣàlẹ̀ òun dèrò ilé àwọn gbàtà àwọn débẹ̀ àwọn family òun náà ti mọ̀ pé ibi tóun gbé torí àwọn kọ́ parent òun wọ́n ti mọ̀ yín pé nǹkan tóun ṣe nìyẹn àwọn náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé òun ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn òun ṣe máa ṣe gbá kan ó náà ti ṣeun àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ òun bímọ kejì ilé àwọn lòún bí sí o tó bá ti wá pé àǹtí àdùnní ẹ̀ pé káwọn jọ sọ̀rọ̀ wọn ò ní pìkẹ́ tó máa lọ supermarket wọn ní kó má jẹ́ kó òun wọlé ọkọ òun ò gba ibi iṣẹ́ òun tó ń ti ń tajà o ọkọ òun ò gbá o òun ṣiṣẹ́ ń bẹ̀ ó ní nǹkan tó léwu kò ní ọkọ òun dè ní ìní yẹn nǹkan tó léwu nìyẹn wọ́n máa yan kò dé ní kò gbọ́ torí sọ fún mi pé ìgbà táwọn fẹ́ bẹ̀rẹ̀ òun sọ fún tó fẹ́ fẹ́ àbúrò òun sọ fún mi pé torí pé káwọn ẹ̀bà máa kọ̀ntínú ló fi fẹ́ àbúrò òun wá fẹ́ tán wá sọ pé ó ṣe ní ṣe mọ́ òun tó sọ pé kán ní sùúrù kọ́jọ́ kó náà bí méjì tán bí so that òun á lè sinmi òun á lè máa jọ ṣe ó ní rárá imagine nǹkan tó léwu kó ní ọkọ òun yẹn dè ní tóun ṣe bá yín sọ̀rọ̀ yìí àwọn méjèèjì àwọn tóun bí nìyẹn ọkọ òun fẹ́ ìyàwó mi o ìyàwó mi tọkọ òun fẹ́ yẹn òun àti ẹ̀gbọ́n ọkọ òun yìí wọ́n jọ máa yọ fọ́tò wọ́n jọ máa yọ picture wọ́n jọ máa ṣe gbẹ òun mọ̀ pé wọ́n jọ ń ṣe papọ̀ àmọ́ ẹnìkan mọ̀ ìyá ọkọ àwọn wọ́n mọ̀ bí ẹni ẹ̀ dàbí ẹ̀gbọ́n sí ìyá ọkọ àwọn ó mọ̀ torí òun sọ fún wọn ó ní ẹni sọ pé òun mọ̀ pé ó wà bẹ̀tọ̀ pé ìgbà tọ́mọ òun lọ lórí ọ̀dọ̀ wọn wípé wọ́n fọwọ́ ra ọmọ ẹni ẹ̀ lára wọ́n fọwọ́ pa dára wọ́n fọwọ́ pa ní gbogbo ẹ̀ kó tó máa kíìsì ọmọ yẹn wá sọ pé ọmọdé ló sọ fáwọn wípé àǹtí nǹkan báyìí ni wọ́n ń ṣe so ẹni ẹnìkan ló mọ̀ àmọ́ kò sí nǹkan tá a fẹ́ sọ torí wọ́n máa ló lówó náà ní gbogbo ẹbí ẹni tá a sọ pé mọ̀ ìgan òun gan ẹ̀yìn wọn ló wà but ìgbà tó òun sọ fún wọn lọ sọ fún wọn pé I know wetin happen I know everything but nothing wey we fit do na him dey support us for this family we go talk say na bad person we no go fit talk like that now lóun ò tí lọ́kọ mi o bóyá ọkọ òun ti fẹ́ yàwó mi odò ìyàwó ẹ̀ ò tí bímọ láti gbà yẹn kò tí bímọ dìgbà tá a ti ń sọ̀rọ̀ àwọn ọmọ gan ti wọ àwọn ọmọ òun gan wọ́n ti wà ní bí ìkan bíi 12 ìtòun bí kóun tó kúrò bẹ́ẹ̀ yẹn ti wà bí 10 and a half years ó lọ pé bí 11 ní àti ṣeun bó ṣe wà nìyẹn kọ́lọ́n kó ṣàánú wa.